النبي كيف يا رسول الله صلى الله عليه وسلم. يا رسول الله يا رسول الله يا رسول الله السلام عليك يا رسول الله. آمين يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله السلام عليك يا رسول الله. مولد النبي محمد صلى الله عليه وسلم. ولد الهدى فالكائنات ضياء وفم الزمان تبسم وثناء. ẹ̀rí bá ṣe jòkó yìí gbogbo ìgbà là ń wí bàbá lóore ká dúpẹ́ rẹ̀. Allahu akbar. gómìnà wa gbogbo ìgbà láti jọ ti ń bá bọ̀ máa béèrè pé ẹ̀fíjọ́ ìdírálẹ̀ fún wa ẹ̀fíjọ́ ìdírálẹ̀ bàbá Sàdáwó náà lówó jìjà tá à ń fi ń gba public holiday mòlídì Gamji Sheikh Ahmed Sàdáwó náà. Radiyallahu anhu. gbogbo kálukú wa ń sinmi níjọ́ Mọ́lídì àwa ń béèrè fún ìjírá ẹ̀ṣẹ̀ ìjírá lọ́dún yìí Ọlọ́run san yín lẹ́san. Lídà lè hú ká fọlíkà iná tó lè wọ́n fẹ́ mọ̀ zàmá ní tàbá sọmọ́ wọ̀fẹ́lá gbogbo tágbọ́n nù ní lẹ́nu ànábì àti gbọ́ lẹ́nu àwọn àfa àwọn onímọ̀dé wọ́n ti fi Kùránù ké. Allahu akbar. èmi náà ní tayọ tí bàbá àmọ́ máa gbà wí. A'udhu billahi minash shaitanir rajim. Muhammadun rasulullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ẹ jẹ́ jọ wí. Muhammadur rasulullah. والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزاره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة أجرا عظيما. bẹ́ẹ̀ bá fẹ́ máa ń pa Muhammad kọ́ka àyà yìí yóò mọ̀ nípa àwọn tó tẹ̀lé àwọn sàábì ẹ̀. iṣẹ́ máa ń mìíràn nù wọ́n á máa béèrè èèyàn ni wọ́n lọ bàbàrà bó ló ṣe bàbàrà tó. Yahudi kan wá bá Abubakar. Radiyallahu anhu. ó wá ní nínú tírà yín. Ọlọ́run sọ báyìí fi wasfi nabiyyikum innaka la'ala khuluqin azim. Tírà yín sọ Ọlọ́run sọ nínú tírà yín pé ànábì yín òun ló ga jù níwà ó wá ní sífúlì khuliqa hatta a'rifa ẹ̀sọ́mọ̀. ọ̀dà rẹ̀ Abubakar sọ ìwà ọ̀gá yín náà fún mi kí n fi máa bó ṣe tóbi tó. Abubakar wá ní ìdí àbílà Umar lọ́ọ́ bá Umar. La ilaha illa. Fàdáhàbà ilà Umar. Yahudi yìí wá lọ́ọ́ bá Umar. Bàbá wa ẹ̀mẹ̀. Mbọ̀ wá dọ́dọ̀ Umar. Umar wá ní ọwọ́ béèrè tọ́bí ó ní ìdíhàb ilà Usman. Umar náà wá darí ẹ̀ sí Usman. Ọwọ́ dọ́dọ̀ Usman tó wá ní tí mo wí ní òun náà ní ìdíhàb ilà Ali. Muhammadur Rasulullah. والذين معه أشداء على الكفار. Ọwọ́ adọ́dọ̀ àlí ó ní báyìí ni wọ́n ti mí sí ọ, ó wá ní
ọ̀fẹ́ mọ̀ròyìn ànábì wọ́n lè mí náà fẹ́ béèrè kan sífìlì dúnìyà wà máa fi ẹ́mìnà ní à. ìwọ náà ròyìn ayé fún mi àti gbogbo òdẹ̀ra tí ń bẹnu ayé Yahudi wà ní láàstàtì. لا أستطيع ìmọ̀ أصف لك الدنيا onílàtàstàtì أنت صفة ما وصفه بالقلة. ما وصفه الله بالقلة. ìtọ́lọ̀hún ròyìn pé ó kéré jù. لا إله إلا kúlù الله. màtá òdìyẹ kọ̀lì ọlọ́ni gbogbo òdẹ̀ránú ayé ó kéré. fọwọ́ à ń tàtà tìlùkù mí nì á ní àṣìfà lákà máa wàsáfà Allahu bil azama. لا إله إلا الله. محمد رسول الله wọ́n ń bi wípé ìtọ́lọ̀ fúnra rẹ̀ ló tóbi. والذين معه أشداء على الكفار. الله أكبر. ìtọ́lọ̀hún ló kéré níwọ̀n ò rí ròyìn yìí. ìtọ́wá ló tóbi tí ó ga jù lóníkèmí ọmọ ròyìn. لا إله. fa àjábẹ̀lẹ̀ Yahudi ìjàwá ọ̀rọ̀ tó wá sọ yìí ọ wá ṣe fa asìlámù لا إله لا إلا الله. إله إلا ọ wá الله. gbà fáànàbì صلى الله عليه وسلم. ọ wá gba ìsìlámù. àwọn oníkankan ń lọrin ní Kwara jọ lọ́hùn lọ. الله. àdúrà yàyí bàbá mọ̀ ń wí yàyí jọ náà pé à ń sì ń wí kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe. àwọn ń ta adúpẹ́ fún bàbá wa bá lọrin gómìnà wa adúpẹ́ fún gbogbo ẹ̀yin aṣáájú wa tẹ̀ ẹ̀ dójútì wá kún ó pé àwọn ọmọ wọn ń dá ṣe wọn ò dá sí. gbogbo ń tọ́ba ti dá ànábì mójú sáàsẹ̀ wòlíì náà. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. والذين معه أشداء على الكفار. ìbànújẹ́ kan bá wọn ní Madina. صلى الله على محمد. fàtí àhánul Madina ìbànújẹ́ kan bá wọn òru ló sì bẹ̀rẹ̀. kálukú ti sùn tán wọ́n wá ń gbọ́ ohùn kan ohùn tí ń dẹ́rù bà wọ́n. wọ́n kálukú ìyàwó ń jọpọ̀ ẹ̀ ọkọ náà ń jíyàwó gbogbo wọn wá ń wọlé kọ̀ọ̀kan wọn wá ń jí bá a ṣe máa péjọ lóru nù. wọ́n wá ní ẹ má dọ̀dọ̀ ànábì o ọ̀gá àwọn ẹ méjì á lọ jí ẹ méjì á dá wàhálà lẹ̀ fún un. gbogbo wọn wá jíra wọn tán wọ́n wá ń lọ gẹ́gẹ́ àbí tí wọ́n ti ń. wọ́n ti ń gbọ́hùn náà. ọ̀dà àbú kí wọ́n lọ south níbi wọ́n ti ń gbọ́hùn ni wọ́n wá ń lọ gẹ́gẹ́ rẹ̀ nígbà wọ́n ń lọ sàásà kálukú kọ́dà rẹ̀ wọ́n pàdé ànábì. صلى الله عليه وسلم. káwọn Muhammad ànábì wá pàdé wọn lọ́nà yìí ń bẹ lérí ẹsìn ó sì kọ́ ọkọ̀ ìdá rẹ̀ ó wá ní ẹ padà mo ti débẹ̀. صلى الله عليه وسلم. صلى الله عليه والذين وسلم. معه أشداء على الكفار. owó aṣáájú ẹ̀wọ̀ aṣáájú dáadáa owó jí ẹnì kankan yìí lọ pé kí ni ó ṣàwọn ọjọ́ mi ànábì ni mo ti débẹ̀ tọ́nà káwọn ọ̀rọ̀ ẹ̀dẹ̀ hàn òun wá ń darí bọ̀ pé ẹ̀fọ́ kàbálẹ̀ mo ti débẹ̀ mo ti ní ọlọ́wọ́ bá mi sí ẹ̀ ní gbọ̀n kankan mọ́. صلى الله عليه وسلم. máàlù láǹtọ̀rọ̀ àwò ẹ̀ ní rìnrìn ẹ̀ ní rìnrìn. báyà bá dájú pa ànábì agbápadà alágbàrá ń darẹ̀ lóró. bàbá alájà gbà wọn kọ. adigunlókè ń ṣera rẹ̀ ní ìjà. ẹni tí ń bá Muhammad sọ dára wa ni wọ́n ń ṣe ní ìjà. ẹni tí ń bá Muhammad sọ dára wọn ni wọ́n ń ṣe ní ìjà. kí wọn gbé bẹ́ẹ̀ báwo. àdúgbò pé wọn wá gbé níwọ̀n mọ́ ẹ̀sìn mi ẹ̀ka wọ́pọ̀ mẹ́ẹ̀ wọ́n wá ní àwa máa kùn àwa kùn pé bàbá wa wò pé ẹ̀ka wọ́pọ̀ àwa wẹ̀yìn ká má ṣàìrí àwọn àgbàlagbà yìí ká má ṣàìrí gómìnà wa pé ìlú ni tí n bá pè yín lọ́mọ ọmọ ìlú yìí à ń tà é lóhùn. tọ́ba ti rí bẹ́ẹ̀ nísìnyí wọ́n máa wá kẹ́mi pé kí la mọ̀ táwọn aṣáájú wọn papọ̀ pẹ̀lú wọn náà kí wọ́n kún wọn ṣe eré yìí tẹ́ ẹ ṣeun àti bàbá ọba ẹ pè sí ṣé ìwúdà. Bàdàlà. ẹ̀wọ̀n lẹ́lẹ̀ kejì ọwọ́ di ọwọ́ ẹgbọ́rọ̀ ọ̀rọ̀ tá à ń gbọ́ báyìí ọlọ́run dọwọ́ wa
dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa o. Ọlọ́run dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa. Wọ́n lo ogun kan wọ́n wá ṣẹ́gun yìí. Kálukú wa ń dunnú níbi àti fẹ́ wọ̀ lú yìí tá a rí wọ̀. Gbogbo kálukú wa ń yọ̀ wà ó mọ̀rọ̀ yẹ bùkì. Sẹ́nà márùn wa ń gbé ẹkún. Wọ́n wá ní èéṣe tí wọ́n ń sunkún tí gbogbo ayé ń yọ̀. Ó ní tí ń bà mí lẹ́rù ni pé ẹ̀rọ àwọn tá a ṣẹ́gun lónìí yìí. Àṣà òlà. Wọ́n ṣẹ lọ́hùn ní fásitì náà àlẹ́ yìí. Wọ́n àwọn ṣẹ lọ́hùn ọwọ́ adẹ̀wá sí wọn. Dídẹ tó dẹ wá sí wọn lápá fi ká wọn. Wọ́n á àkáàfù anáàsì ńlá fàyúsàlẹ̀ tòun mọ́. Ẹ̀rú wa ń bà mí káwọn náà mọ̀ wá padà ṣẹ lọ́hùn. Ọlọ́run ò sì máa lábàárà. Bẹ́ẹ̀ bá ti takò ó yóò bínú náà. Bọ́ọ̀lù àwọn náà ṣe ní ìṣẹ́ Ọlọ́run tí ó fi wá dé àwọn tí èsì ara wa sí wa. Ìyíhun ni gákàdì wá fi ń rìn fáà sí ojúkù ló fi sílì. Kálukọ́ wọnú ìsìlámù yẹn. Ṣé wá nílé yìí ọ̀rọ̀ méjì mo fẹ́ mú jáde níparí? Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mú jáde níbi ọ̀rọ̀ ni. One, ọ̀dọ̀wọ́ wa pẹ̀lú Ọlọ́run. Ọ̀sẹ́ni tí wọ́n bímọ pé Ọlọ́run gbàdúrà. Ilé òun náà ni bàbá wa ìmọ̀ máa gbà. Ọbẹ̀ àbá wa tẹ́ kó wọn jòkó. رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. Bí ṣe gbà náà. Ó sì gbà. Sọ́tí wá gbà náà ọwọ́ kò bá ṣe dúró bẹ́ẹ̀ títí mo fẹ́ mú ni káwọn ṣe pa. Ẹlẹ́ẹ̀kejì bá ti jòkó báyìí Ọlọ́run ṣàánú wa chairman gbogbo gómìnà sọ̀rọ̀ mìíràn. Níbi àyàwó náà mo ti ní mẹ́sẹ̀jì méjì. Ẹ̀yin lẹ́ẹ̀ máa darí wa àwa gbọ́dọ̀ dìde tẹ̀ ń bá ń bọ̀. A gbọ́dọ̀ kí Ọlọ́run ló ní àgbà. Ọlọ́run ló ní àgbà. Bẹ́ẹ̀ ọ̀gbá gbà ẹ̀ jẹ́ ń ta àrá. Ẹni ọba gbà Ọlọ́run ó kì í pé ọgbà tí mo ṣe. Má dùn steering mọ́ Ọlọ́run lọ́wọ́ gbà ní. Ọlọ́run lọ́wọ́ á sọ fẹ́yìn náà pé káwọn náà máa sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ èyí tí ọba dá ń bẹ̀ kẹ́ ẹ gbọ́n. Àwa afẹ́ sọ̀rọ̀ kèésì sọ̀rọ̀ àbùsùlùmí làwa gbogbo ètò tíjọba àlọ́pàá Nàìjíríà ń ṣe Ọlọ́run kún ọ lọ́wọ́ ẹ̀sẹ̀ àmì. Àpótókèlé wọn bá torí pé Ọlọ́run rẹ̀ yàn sí ọ ní ọ̀kánì rẹ̀. Àmọ́ ètò kan bẹ tá à ń gbúrò ẹ̀bá orúkọ gbogbo mùsùlùmí gbé jáde wọ́n ní lottery revenue create 10 million jobs. Àríkà ní Vanguard láti kà. Lottery revenue create 10 million jobs. Ó sì dákẹ́ fún wa ń sẹ́. Gbogbo ìnira tẹ́kálukú nìyí, àmọ́ àlẹ́ ìyàbẹ́ káfíńtọ̀ dábàá. Gambling nínú ìsìlámù ní ẹ̀sára rẹ̀, Ọlọ́run ní nínú àmàlẹ́ àkàmúrù, wálé mẹ́sìlú, wálé àǹsọ́ọ̀bù, wálé àsìlámù ìdìsùn. Nínú àmàlẹ́ ìṣẹ̀tọ́ àjíṣẹ́. أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام. Ọkọ̀ tó rí o pé mèsìrù, o lè pè ń lọ́tírì, pè ń gámbílì, pè ń bàbá àjẹ̀bú. إنما الخمر والميسر والأنصاب والأزلام. Ọ̀pẹ̀ Nàìjíríà àpẹẹrẹ àzìláàmù káàfi ìmọ̀ àfọ̀fàpín nǹkan Ọlọ́run ní Jésù. Jésù nínú àmàlì ṣèyítánì. Iṣẹ́ ṣèyítánì ni o. Fajtanibu. Ẹjìnà sí. La'allakum tuflihuna. La'allakum tuflihuna tí a fẹ́ káwọn ọmọ yóò rí sáni kí wọ́n máa gbádùn ni nítorí ìrìhùn rí. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء Ọfẹ́ ń dọ̀tá lẹ̀ láàrin wa ni. في الخمر والميسر. Ibi ọtí àti tẹ́tẹ́.
ويصدكم عن ذكر الله قل جعل الله سبحانه أنتم منتهون وعن الصلاة فهل أنتم منتهون فهل أنتم منتهون بيوتي كيف وانك من القرآن هو يقول فهل أنتم منتهون يوم بيه wọ́n ti gbọ́. ẹlẹ́ẹ̀kejì sẹ́rí bẹ́ẹ̀ bá ti wà bá ní ọlọ́run níjẹ́ ṣiṣẹ́. ẹ dákun ẹ̀sìn á ní bàbá. àwọn àfa fún yẹn mọ̀ràn wọ́n ní hamsa tún láyé ń bàgé àtúnṣe àwìrà má bá èèyàn márùn má bá mọ̀nà lọ́dọ̀ rẹ o máa wù ó ní o wọ́n wá ní kí làkọ́kọ́ ẹ̀yà àfa ó ní àlìjáhí aláìmọ̀kan má bá mọ̀nà lọ́dọ̀ rẹ̀ lè á nà wúyò dé yóò sì yàn lọ́nà wálé àdùn má bá ọ̀tá má fojú kéré ọ̀tá yùrídù hàlákàkà gbogbo ìmọ̀ràn rẹ̀ yóò fi ọ̀parẹ́ ni wàlẹ̀ hasun má bọ́ ń kéé ta inú rẹ̀ òdù bọ́lọ̀ ń ṣe sí ọ́ yùrídù zawala ní àmìkà ní tí ó fẹ́ ni oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń kọ́ mọ́ sí má. wálé mọ̀ra yìí gbogbo àwọn ní high service oníṣẹ́ àrí ni bọ́bá rí iná máa jẹ́ máa ṣe bí ọba ti rí yàmọ́ ó ṣe nǹkan míì ìtọ́ bá tẹ̀ mọ́ ìtọ́ bá máa fi tọ́ bá tẹ̀ sí ní ọ̀tẹ̀ sí. ó wá ní ẹlẹ́ẹ̀karùn-ún wálé jàmbá má bójú èèyàn ṣe. torí díẹ̀ yìí ọba ajíṣẹ́ bẹ́ẹ̀ dákun wọ́n dákun ẹ̀yin náà ni wọ́n dákun ṣe rí onítẹ̀tẹ̀ wọn á kó ibi ewu kan bọ́ọ̀sì kan ni. adúpẹ́ ìbálẹ́tì má ọba ti róore wí. torí bẹ́ẹ̀ yẹn ṣàìdá ọ̀ sọ ọmọdé ọjọ́ pé ìdá nìkan ló máa sọ ẹ̀fọ́ àwọn èèyàn ìbálẹ́tì fún ọ̀ràn ọ̀rẹ́ wa kan ní máa dásà pé ní ẹ̀rún wọn kà ọgbọ́n bùkátẹ́ rà ọgbọ́n bùkátẹ́ rà mẹ́wàá. Bàbá ń dúdú rẹ̀ bùkọ́ wọ́n wá ní ẹ̀fúrasí ni ọmọ alá ntọ́ bọ́ọ̀lẹ̀ lérí ìlọ́pọ̀ oúnjẹ ó ní òwò iye ìrà tí ó bì mọ́ ni. Ẹ̀rún wọn kà ọgbọ́n bùkátẹ́ rà mẹ́wàá. Àdúpẹ́ àmọ́ àdúrà ló kù lọ bẹ́ẹ̀ fẹlẹ́ yìí pé ebi pọ̀ nílùú. Níjọba náà ìlànàjọ mẹ́mú yìí. Níjọba bá ti ṣe ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe nígbà COVID ẹ̀ ṣe gbogbo ẹ̀yin ọlọ́run kẹ́. Kálukú ó ṣe palliative ní ládùúgbò bí ẹ bá dìde mọ́sálásí nìsẹ̀yìn mẹ́wàá lè dìde ẹ dákun ebi ń pa àwọn ni ẹ sì lọ́pẹ̀rẹ̀ pé ebi ń pa ń tòótọ́. Kàtá mi ń bẹ o kàtá mi ń bẹ o. Wọ́n ń ṣe sẹ̀mọ́ wọ́n ro sẹ̀mọ́ bí òde wọ́n wá lọ àwọn tí wọ́n rò wọ́n pọ̀ ń bẹ̀ pé àwọn lọ mú kinní táwọn òbí kọ́ wọ́n sì gbé sẹ̀mọ́ àti kòkò. Níparí níparí ẹ̀yìn tó ń ṣe ọlọ́run gómìnà wà rí darí inú wọ́dún àdúpẹ́ àmọ́ àtúní tọ́lá ìdí ń jẹ́ tọ́lá bùnú àtúní ìdáǹfẹ́ a ní request látọ̀dọ̀ yín ẹtí yín sì máa gbọ́ ẹ sì máa ṣiṣẹ́ tọ̀ ẹ sì ṣiṣẹ́ tọ̀ bó ṣe rí nù kọ́lọ̀ ṣe ṣe yín nù. wọ́n ti ń kọ́ ọ́lẹ̀ nísì gbogbo primary school wa ní 70s gbogbo early 70s ní màálìmù dé gbogbo àwọn àfáà wa tẹ́kọ̀ọ́ wa ní màálìmù dé ọlọ́run bá ṣàánú wọn level 2 wọ́n fi bẹ̀rẹ̀ àmọ́ elevate ìṣẹ̀mí ayé wọn fẹ́ẹ̀sì làwọn ọmọ wa ń gbé Islam kò sí curriculum láyé tí ọba ti sí moral níbẹ̀ yóò dojúlẹ̀ religion ò ṣe é fàyọ inú àwọn àpapọ̀ dábì fi síbi civic ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ primary school àtẹ̀ǹbà akọ́tẹ̀ ń túnṣe ni ọ̀pọ̀ àwọn màálìmù ni wọ́n replace wọn ẹ bá wọn replace wọn ní primary àti secondary ọ̀pọ̀ àwọn iléèwé wa o bẹ́sìn tó ti wà ń bẹ̀ àwọn ni wọ́n kọ́ wọn kí wọ́n fi avoid the cultism àwọn ni iléèwé òun ni wọ́n ti ń kọ́ wa pé àti ìwùlẹ̀ àwọn àti ìwùrọ̀sùlà ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lójíṣẹ́ wàhùlẹ̀ amúrì mi ń kùn ẹ̀tẹ̀ láwọn aláṣẹ yín wọn ò ní ti ẹ̀tẹ̀ mímọ́lẹ̀ kọjá bí ẹ bá ti dẹ́kọ̀ọ́ láti primary
àwọn iléèwé àwọn màálìmù wa ọlọ́run sì ti ṣàánú nísìnyí gbogbo sàádà tá ń gbà á ti ń kàwé á ti ń lọ iléèwé sí legal studies à ń lọ ẹ ṣeun à ń lọ University of Ilorin Kwazu yàrá ọlọ́run tún ṣàánú wa nísìnyí ó tún fi Muhammad Kamaluddin University ṣàánú yín òun náà tún bẹ̀rẹ̀ tán nísìnyí lórí bẹ́ẹ̀ ẹ bá máa mójútó yìí òun náà primary ìwọ̀sọ́kọ̀ ẹ̀ ń ṣe ẹnìkan lè ṣe tán. Bẹ́ẹ̀ni bàbá. Kò tó bùyàn, ọ̀pọ̀lọpọ̀já tó kún jẹ́ inú wọn ọ̀bá ṣe, kó náà bá débi òṣèṣe kó ọmọ lè ṣe. Lillahi al-kamal. Lillahi al-kamal. Àmọ́ ń bọ̀ jásí pé ẹ̀yin lọ́lọ́run náà wá sí. Ẹ̀yin náà láwọn lọ́gbà níparí abẹ́ ọlọ́run. Ọ̀dà àdúrà nù. Ó di àdúrà. Tọdún yìí tá a ṣe, ọlọ́run ní ṣe láṣẹ mọ́. Àmín ọlọ́run. Ẹ̀ ṣe á nípa. Àmín. Sọ́múrì gbogbo ń tá a sọ yìí, bí kálukú ọmọ ṣe pọlẹ́tìfù nínú ilé rẹ̀ bọ́lọ̀ ń bá kẹ́ ẹbí ń bẹ lù ú. Ìjọba kò sì lè yó gbogbo wa, àwa náà ládìde lásàánú ara wa. Ká sọ̀rọ̀ fún nìfà. Gbogbo ń tó bá kù tẹ́ bá ní Mùsùlùmí lọ́yà ká jáde sí i. Wọ́n bá ṣe malé ó ṣe malé. Wọ́n bá ṣe malé ó fi malé lẹ́kọ̀ọ́ ní malé. Àṣẹ ní bá a kà sólúwà máa. Ẹ má ṣe ní bá a kà sólúwà máa. Ẹ má ṣe ní bá a kà. Ọlọ́jà àtọkọ̀ ọdún Subhana Rabbika.